Mo kí wa káàbọ̀ sórí ètò iṣẹ́ mi òwò mi lórí ìtàkùn Nua Media. Lórí ètò yìí ni a ó ti máa fi ọ̀rọ̀ wá àwọn oníṣẹ́ ọwọ́, oníṣòwò àti òṣìṣẹ́ gbogbo lẹ́nu wò kí a bá lè máa rán ara wa létí wípé ẹ̀tọ́ ni fún wa láti ṣiṣẹ́ àbí láti ṣe òwò kí ebi má bàa pa wá. Ẹ máa bá wa kálọ. Àánuolúwapọ Àlàbá. Iṣẹ́ mi pọ̀, mò ń sin ẹja, mò ń ta mọ́tò, mò ń yọ block, concrete block, so mo dẹ̀ ń ṣe iṣẹ́ coaching. Ó ti máa tó bí actually I started 2017 ní the other river tó wà níbẹ̀, so with time mo dẹ̀ tún ṣe àwọn other things náà tí mo dẹ̀ gather owó jẹ, so mo á ra ibi láti ní farm tọ̀dọ̀ mi. Actually no, èmi ò tí ì ní, but àwọn tó súnmọ́ mi ti ní o, so mi ò dẹ̀ gbàdúrà kúrò ìṣẹ̀lẹ̀ sí mi, àwọn tó ṣẹlẹ̀ sí náà Ọlọ́run á tù wọ́n nú. Tá bá sin ẹja, kájú pé bí gbogbo nǹkan ṣe wá rí sìn tí oúnjẹ ẹja wọn gbogbo ẹ̀, tá bá sin ẹja at least a máa ń rí like half owó tá bá ná, after tá bá rí owó tá ná gan, a máa ń rí even more than half owó yẹn as gain. Ó dẹ̀ tún jẹ́ iṣẹ́ tó jẹ́ pé kò rí lè nìyàn lára, gbàtẹ́ pé iṣẹ́ tí èèyàn fúnra ẹ̀ tó monitor ni. By time òjò yẹn, because ìgbà tí máa ra bí ìgbà yẹn, àwọn èèyàn máa ń dá àjà mi pé omi yẹn ó máa kẹ́ja lọ. So there was a day, òjò yẹn rọ̀ lábẹ́ 6 hours. Ó ti bẹ̀rẹ̀ láti bí 9 lálẹ́, ó rọ̀. So dáàdi mi dẹ̀ máa ń wá tó bá ti jí wá láàárọ̀, wọ́n máa pè mí pé wọ́n ti wà ní farm. So bí ọjọ́ yẹn, òjò yẹn ti rọ̀ gan. 7 ìlú mi ò rí kọ́ dáàdi mi, 8 ìlú mi ò rí kọ́ wọn. Wọ́n tó máa di bí 9, wọ́n kọ̀ dẹ̀ pé Àánú ibo làmú, wọ́n ní kó wá. Wàhálà ti dé, omi ti kẹ́ja lọ. Mo ṣáà fọkànkàn gbé ṣá, ṣùgbọ́n mo dẹ̀ máa dódò, kọ́kàn tẹ̀ fún mi news pé omi ti kẹ́ja lọ. Ọkọ̀ dẹ̀ ní ká máa ṣe nǹkan kan, mo kọ̀ dẹ̀ rẹ́ gbà polú ọṣẹ́ o. Bọ́ ọkọ̀ mi mo ti rorò kí tó gbé mo kúrò nílé o. But advice mi fún ọ ni pé ọwọ́ èèyàn kò kí ń tọ̀yàn jẹ. Bó jẹ́ iṣẹ́ lèèyàn kọ́, bó jẹ́ òwò lèèyàn ṣe, kó kára mọ́, ó lè pẹ́, bọ́ tó bá yá, a máa débi tá à ń lọ. Iṣẹ́ mi, òwò mi, ohun àmúyangàn mi.